àǹtí ẹ ká sàn bàbá yà ló gbà mí bẹ́ẹ̀ ni. Bàbá. Ta ló lúwẹ̀? Lẹ́wọ̀n akọ̀wé kò sí ilé ìmọ̀ àgbọ̀dà gbogbo yàrá ẹyọ kan ló kéré jù ẹ̀ lè rí gbà náà lé mi. Àwọn wálé wà òṣìṣẹ́ ìjọba là wa bẹ́ẹ̀ ni ilé yín dẹ̀ wà lára àwọn ilé tí wọ́n nípa máa wó lóyún street yìí. Nílé tèmi. Bàbá mo rò pé mọ̀ sí ìgbà tíjọba ní kó wá inspect lánàá. Àwọn òṣìṣẹ́ ìjọba wa kódà wọ́n kí mi. Ilé Madam Kòfó ilé méjì ládùúgbò yìí àti ilé yín ló jẹ́ 4. Ilé tíjọba dẹ̀ láwọn fẹ́ wó jẹ́ 100 ó lé ẹyọ kan. Ilé yín sì wà lára ilé yẹn bàbá. Wọ́n nítorí pé ilé yín wà under extension. Of course. Ó dẹ̀ lè pa gbogbo èèyàn bàbá. Exactly. Ẹ wo ẹ̀yin oníṣẹ́ ìjọba ṣé ẹ rí létà wò ẹ wò giriri èso ò wọlé lára lé mi. Àwọn búlọ́ọ̀kì jọ̀ǹjọ̀ǹjọ̀ǹ la fi kọ́. You can imagine ẹ wo ẹ má bínú bàbá ẹ bá mi bọ́tà díẹ̀ ẹ bọ́tà ẹ bá mi wo bí ó wà bí òrùn ẹ wo wíńdò yín ẹ wo wíńdò yín ṣé ẹ fún onímọ̀ àjà àwọn tó wà lulẹ̀ yín báwo máa ní màlẹ́. Básìkò ìṣe rí ni gbogbo èèyàn ló mọ̀ á mọ̀ ṣe díẹ̀díẹ̀ náà ni. mo bọ́ mi ti dé ọ ẹ wo lẹ́lẹ̀ ẹ wo lẹ́lẹ̀ ṣé ní kò tí ó ti fún mi ṣe àgbẹ̀dẹ́gbẹ̀dẹ́ tó kàn fẹ́ wọ. Àwítọ́ ní ṣàfẹ́ gbalẹ̀. Gbogbo nǹkan ló ní expiring date. Ní tí wọ́n sọ fún yín ni wípé ilé yìí ó ti expire. Bó ti jẹ́ nìyẹn bàbá ẹ wo slate ẹ wo block even ẹ wo net dáhùn ẹ̀ ń gbé. Ẹ wo ṣé ọ̀dọ̀ ìjọba lẹ ti wá lóòótọ́ mo ti kọ́ gbogbo ẹ̀ sí ẹ bá ń bẹ̀ ìjọba á tún gbogbo ẹ̀ ṣe. ṣe fẹ́ gbọ́ mi. Tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ kíjọba wọlé yín ẹ wá cooperate pẹ̀lú àwa bàbá ẹ wá rí wa tẹ́ bá ti fẹ́ kàn wọlé yín ó ní bá ṣe máa ń ṣe kò ń ṣọ̀rọ̀ ta lè máa sọ́n bì báyìí ẹ wá rí wa lọ́fíìsì wa. Ẹ jẹ́ àyànjú ẹ níbi ìkẹ́ tó lọ. I'm done. Bàbá èmi ní ìmọ̀ràn tí mo fẹ́ fún yín o ṣe é mọ̀ pé àwọn àgbàlagbà ní pé ọmọ kékeré tó bá mọwọ́ wẹ̀ á bá àgbàlagbà jẹ o tẹ́ bá ti mọwọ́ wẹ̀ ọmọ àbá yín ṣàtúnṣe o Madam Kòfó tẹ́ tán júwe fún yín bẹ́yẹn ó ti wá ra àwọn. Alága gbogbo landlord. Ni ó ti wá ra àwọn ọ̀gá wa lọ́fíìsì with 1.5 million naira làwọn ọ̀gá wa gbà lọ́wọ́ ẹ̀. Kò sọ fún aláìdáàmọ̀ ní obìnrin yìí. Ẹ fẹ́ gbọ́ wọ́n ti fi ilé ẹlẹ́wọ̀n ní wọlé ẹ̀ mọ́ tẹ́yìn náà bá ti mọ next step tẹ́ bá lè gbé. Wọn ò ní wọlé rẹ mọ́ ló wá ní kó wá máa wọlé tiwa. Bàbá mi ò wá bá yín rojọ́ o torí pàjọ jẹ́ man to man mo fi súnmọ́ yín báyìí mo fi ń bá yín sọ lídùn tí mo ń bá yín sọ yìí o nǹkan tẹ̀lé ṣe ni wípé tẹ́ bá mọ̀ pé ẹ rẹ́dì láti comply pẹ̀lú àwa máa fún yín ní nọ́mbà mi sìn ẹ máa pè mí ẹ máa wá bá wa ní ọ́fíìsì tó ti yé bàbá. Ọ̀nà àbáyọ ni pé tí n bá ti gba nọ́mbà rẹ ní ìsinmi bá ti pè ọ́ ìjọba ò ní wọlé ọ̀dọ̀ tèmi ò ní gbé katapila wa mọ́. àtọ́làtọ̀ ṣé kí n fún yóò dá ọ sóríire wọn náà dàgbà. Bàbá ọlápẹ́ jẹ́ ọkùnrin náà fi ṣe báyìí fún yín o. Ọ̀sẹ̀ tí n bá ti lè pe nọ́mbà ìwọ lọ gangan lọ gbé. Lágbára Ọlọ́run. Wá wò bá ń bẹ àwọn obìnrin ojú wọn lé o. Àì má wọrí. Má jẹ́ mo gbé katapila wa wọlé mi kò sí ní tá à ń jẹ mọ́ o. Màá bá yín bẹ̀ wọ́n. Èmi náà ní ruyin mo ní ruyin bàbá. Àìpẹ́jẹ́ ní abúlé tiwa náà. Ọ̀sẹ̀ mo dúpẹ́ o ọ̀ sóríire. Hello. Hello bàbá. Ẹ̀sìrìtì tẹ́ ẹ ní kí n dúró sí náà mo wà Òjó Adé. Mi ì sọ fún mi, mo ní Òjó Adé close ni mo pè fún yín bàbá. Mo ṣe bọ́dọ̀ ìjọba ní ọ̀dọ̀ ìjọba lẹ sọ pé. Bàbá ẹ ti ṣetán máa wọlé yín ẹ kó oru fún mi jàre. Hello. Gbàgbà jàre. Ọlọ́ṣẹ́ ni bàbá yìí náà. O ti ń pè padà o. Hello. Ọ̀gá akọ̀wé ẹ má bínú. Wọ́n tẹ̀ ń dáwọ́ dúró báyìí náà. Ẹ dákun. Ibo lẹ wà gan. Òjó Adé náà mo wà. Mo ní pé Òjó Adé close bàbá. Ẹ wo ìyá wèrè ni kò sọ this rubbish. Àbẹ́yìn bá fóònù rẹ̀. Ọmọ tó ti pa. Ẹ má jà fowó ṣeré o. Ẹ má jẹ́ kí bàbá yìí gbowó yìí lọ́mọ wa lọ́wọ́ o. Ẹ ṣeun. Okay mo ti rí ẹyin lẹ́ẹ̀kẹ́ ẹ má bọ̀. Ẹ ṣeun o. Babe, let's go. Madam ẹjọ́. Kí ni ẹ̀bẹ̀ òṣìṣẹ́ ń bẹ́ mi? Ẹ bá rárá rárá sí ẹ̀ṣẹ́ mi níjọba ni. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹ̀mí èlò láti wá kìlọ̀ fún inú ilé yẹn. Madam ṣé kì í fowó mi sanwó fún yín ni? Rárá. Ẹ sún ẹjọ́. Ẹ ọ̀gá akọ̀wé. Ẹ káàbọ̀ bàbá. Ẹ ṣeun. Ẹ wo ẹ má bínú pé lọ́ọ́ mi já díẹ̀. Ṣé rí
gbogbo ìgboro kan lọ́lù ni. ẹ wo bàbá ẹ fẹjọ́ lẹ̀ ń dà bàbá ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n fẹ́ wọlé wa ni. wọ́n fẹ́ wọlé tí náà. bẹ́ẹ̀ni kò dé sówó lọ́wọ́ mi ẹjọ́ torí ọlọ́run. nǹkan kan náà ló jọ ṣe wà kódà mo lọ rè yáwó ni ẹ jẹ́ léde lọ rè yáwó kọ́mọ́ bá wọlé tí náà. bàbá ẹ wọ ẹ farabirin yìí lẹ níta sọ ní kẹ bú jáde. ń bọ̀ o. sóńdè lẹfẹ yọ síta náà bá. torí àwọn ọmọ jáwó ni ẹ mọ̀ pé ìtúngbọ̀dọ̀ dọ́dọ̀ yìí kí tí wọ́n á sàròyé. lọ́wọ́ ìjọba náà. ó ní. sọ̀rọ̀ eléyìí jẹ́ nǹkan owó yẹn bí ó pè kódà ó yà gbà kó kà má rọrí. bàbá owó tí mo wò yóò jọ 1.2 o. yíyí mo ti sọ pé ìlérí 1.2 mo sọ pé 700,000 ní mú wá ná. bàbá ẹ ṣe ìṣúná jẹun pọ̀ gá mi. ẹ lọ́gàá bàbá ní 700,000 làwọn rí wọn kódà wọn làwọn lọ yá ni ṣé kí n gbà bàbá wọn ní ká wá gbà o. ẹ dákun ìdọ̀bálẹ̀ mi ni ẹ dákun. ọ̀gá bàbá bá wà lórí ìkúnlẹ̀ ni wọ́n náà wọ́n máa sọ yókù. ẹ má wọlé mi. ọ̀gá ẹ jẹ́ ká wò ṣe fún wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wò ṣe fún wọ́n ní ká gbà lọ́wọ́ yín wọ́n ní ká gbà lọ́wọ́ yín àmọ́ ṣá wọ́n ní ká sọ fún yín o bàbá ọdún 5 ni o wọ́n ní lẹ́yìn ọdún 5 ìjọba máa bẹ̀ yín wò o. ṣé wọn ò ní fi katapila wọlé wa mọ́. bàbá mo fẹ́ kẹ́ mọ̀ pé lè dáṣẹ́ fún yìí àbíṣe ńlá àánú ni o láìpẹ́ lẹ́jìnà ẹ lè mójútó lè yín o nǹkan tíjọba ní kẹ́ ẹ ṣe gbọ́dọ̀ ṣe o. ẹ dákun ẹ bá bẹ̀ ìjọba ẹni kan mọ̀ wọlé wa o kí ni ìwé pélébé rìsíìtì tẹ sọ pé ẹ fún mi. rìsíìtì ń tètè délẹ̀ bẹ́ẹ̀ bàbá ṣùgbọ́n ní gẹ́lẹ́ tó bá ti jáde mo ṣèlérí màá mú wá fún yín bàbá. iye fún mi ní ìsín. ṣe dáwọ́ yín padà. rárá kì í ṣe tìjà. àárọ̀ yìí lọ́wọ́ ni ẹ̀rẹ̀ tó fẹ́ máa ní mi lára mo ń wọ àgbàlagbà ni mo ní kẹ́ má wọrí bàbá ìwé lè yan ọjọ́ orí yìí jẹ. ẹ ṣeun ẹ dákun ẹ bá rẹ ìjọba kan mọ̀ fi katapila wọlé wa ẹ ṣeun o. bàbá wà á ti máa gbọ́ wọ́n fẹ́ gba ẹni o tẹ́nikẹ́ni bá wá bá ẹ wípé ìjọba láwọn fẹ́ gbẹ́sẹ̀ lé dúkìá ẹ̀ kan yálà ilẹ̀ tàbí ohunkóhun ìwọ ṣàkọ́kọ́ béèrè fún àmì ìdánimọ̀ láti ọ̀dọ̀ ìjọba tí wọ́n bá ti fún ẹ lámì ìdánimọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé kó o béèrè olú ilé-iṣẹ́ ìjọba tó wà lágbègbè rẹ tàbí ìpínlẹ̀ rẹ kó o lọ síbẹ̀ tààràtà tó o bá tiẹ̀ wá ṣèjọba kó o kúkú sanwó sápò ìjọba ó sàn dún kí wọ́n gbá ẹ lọ àti wípé ju gbogbo ẹ lọ ìwọ náà ṣe bó ti tọ́ bó ṣe yẹ ẹ ó yẹ kó ti yẹ ẹ má jẹ́ kán gbá ẹ o